Ẹ jẹ́ kí n máa kí wa káàbọ̀ padà sórí Gist Entertainment TV ìkànnì alálùbáríkà tá a ti máa ń sọ fún wa bó ṣe ń lọ láwùjọ àwọn òṣèré. Nínú fídíò yìí a ṣe àgbéyẹ̀wò àwọn ọmọ gbajúgbajà òǹkọrin fújì méjì tí wọ́n láàmìlaaka nílẹ̀ wa Nàìjíríà, ìyẹn King Dr. Saheed Osupa àti ọ̀gá ńlá gbogbo olórin fújì pátápátá káfàtà, ìyẹn Alhaji Wasiu Alabi Pasuma ọmọ ìyàwó ànábì. Alright, tẹ́lẹ̀ ìbá ń jẹ́ ìgbà àkọ́kọ́ àbí àkọ́kọ́ ọgbà tẹ́yìn ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ bá mi kílìkì lórí subscribe button, kẹ́ ẹ láìkẹ́, kẹ́ ẹ share, kẹ́ ẹ wá rí dájú wípé ẹ drop kọ́mẹ̀ntì yín sábẹ́ comment section fídíò yìí. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa, tẹ́ ẹ jẹ́ returning subscriber lórí channel yìí, adúpẹ́ o, adúpẹ̀pẹ́ òkun. Àfàwọn ńlá wọn fi ń fara wọn gòkè o, òkè lẹ́ẹ̀ máa lọ, òkè làábókè, òkè làábọ́lá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ jẹ́ returning subscribers pátápátá ẹ máa lọ sókè ní o, ẹ ní wálẹ̀ ní tiyín láíláí. Àmín àṣẹ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn nílẹ̀ Yorùbá wọ́n gbà wípé ọmọ ẹni náà lọ̀la ẹni. Bíná bá kú àfẹ́rù bojú, ọ̀gẹ̀dẹ̀ kú àfọmọ ẹ̀rọ́pò. Béèyàn bá là tó bá lu tó lówó lọ́wọ́ bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nná, bí ò bá fọmọ lẹ̀ sáyé, ẹ wò ó, ikú wọlé àwòrò bánsá, òfò ọjọ́ kejì ọjà ni. King Dr. Saheed Osupa nínú àkọsílẹ̀ ìwé orin tiẹ̀ náà, òun náà sọ̀rọ̀ kódà ó tọmọ sábẹ́. Ó ní Òṣùpá kí ló ń gbéni níyì nílé ayé, ọmọ ní ilé ayé. Ẹni tó bá mọ orin yẹn kó bá ń fohùn orin kó bá ń fi gbé e dáadáa. Ó ní Òṣùpá kí ló ń gbéni níyì ẹni nílé ayé, ọmọ ní ilé ayé, ọmọ ní ń gbéni lékè ẹni nílé ayé. Òṣùpá Saheed nínú àwọn orin míì ó ní ọmọ gbọ́ láwọn ọmọ mi àkímù yìí, èyí tí mo bí o ọmọ mi ò jígí tí mo ní aráyé ẹ máa fọ àníkèéṣu má fa fọ́tò mi ya. Ṣé ẹ wá ń rí àkímù t'Òṣùpá tí máa ń pariwo ń gbogbo ìgbà? Àkímù ọ̀hún ńlẹ̀ ń wò yìí o. Okay, Akeem Everix Okunola ó jẹ́ first son King Dr. Saheed Osupa. Ọmọkùnrin àkọ́kọ́ tí Saheed Osupa tí ó kọ́kọ́ bí náà ni Akeem yìí, àmọ́ orúkọ rẹ̀ gangan lákọ̀ọ́tán òun náà ni Akeem Everix Okunola. Mọ́gbọ́láwọ̀n bíi ti máa ń kí ọmọ rẹ̀ nù. Ṣé ẹ wá rọ́lọ́wọ̀n ọba mi, ọba àṣekánmákù? Bó ṣe ṣe fún Táyé bẹ́ẹ̀ náà ló ṣe fún Kọ́hìndé. Bó ṣe ṣe fún King Dr. Saheed Osupa tóun yọ̀ tóun dunnú, bẹ́ẹ̀ náà ló ṣe fún Wasiu Alabi ọ̀gá ńlá gbogbo onífújì o, tí Pàṣọ náà ń yọ̀ tó ń dunnú lórí àwọn ọmọ tiẹ̀ náà. Àwọn ọmọ tiẹ̀ náà ṣoríire gbáà. Eléyìí tá à ń wò yìí òun ni wọ́n ń pè ní Jíbọ́lá Ọ̀dẹ́tọ́lá, tó jẹ́ àkọ́bí ọmọ ọkùnrin fún Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá fújì tó wà nílùú Èbó. Jíbọ́lá Ọ̀dẹ́tọ́lá tá a wá ń sọ yìí tó jẹ́ ọmọ Alhaji Wasiu Alabi Pasuma, tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ rí i pé ó mú un tán pátápátá ni. Tí wọ́n bá sọ pé carbon copy èèyàn, carbon copy Ajíbọ́lá Pasuma Wonder gangan leléyìí, ó jọ tán tìmùmù ni. Ẹ wò ó, àdúrà wa ni pé gbogbo àwọn ọmọ wa kí wọ́n ṣoríire, kí wọ́n là, kí wọ́n lu lójú ẹ̀mí wa. Èdùmàrè ọba òkè bá wa dá gbogbo àwọn ọmọ wa sí. Ẹ ṣàmì o. Ẹ jẹ́ kí n tún rán wa létí fún gbogbo àwa tá à ń bọ́ sórí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button, kẹ́ ẹ like, kẹ́ ẹ share, kẹ́ ẹ wá rí dájú wípé ẹ drop comment titi yín sábẹ́ comment section fídíò yìí. We are proud of you. We make your Obatala family proud. All blessings, all wisdom, all life, all success, all understanding. We will have a
ọmọkùnrin náà ti dàgbà bàbá àtúntò ọmọkùnrin náà ti dàgbà bàbá àtúntò ìgbà láti junior mo ti tó jẹ́ dábọ̀ gobi bàbá ẹ̀ my twin dábọ̀ gobi bàbá ẹ̀ my twin. Dr. Wasiu Alabi Pasuma every second of November. Yàrá ṣọ̀jọ̀ ẹ̀jẹ̀ ọdún bíi celebrate ètò díẹ̀ méjìlélógún nígbà sí ẹ̀jẹ̀ òdìbò àwọn happy big 18 ní Bọ́lá ìjọba. You look like a daddy's twin. Wait, Joe, Junior. Hey, Jibola Senior, Jibola Junior. You look like a daddy's twin. Wait, Joe, Junior. Jibola Senior, Jibola Junior. Junior. I'm 20. Yes, keep it free, man. Yeah, test my ball. Wasiu. wọ́n tún rán yín létí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fún ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí Gist Entertainment TV ẹ dákun ẹ máa bá wa click lórí subscribe button kẹ́ ẹ like ẹ kẹ́ ẹ share kó délé kó dóko dáadáa kẹ́ ẹ wá rí dájú wípé ẹ drop comment yín sínú comment section fídíò yìí kí l'opinion ti yín kí sì ni view ti yín lórí fídíò tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa drop ẹ ṣé o bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa. Ọmọkùnrin náà ti dàgbà bàbá àtúntò ọmọkùnrin náà ti dàgbà bàbá àtúntò ìgbà láti junior mo ti tó jẹ́ dábọ̀ gobi bàbá ẹ̀ my twin dábọ̀ gobi bàbá ẹ̀ my twin. Dr. Wasiu Alabi Pasuma every second of November. Yàrá ṣọ̀jọ̀ ẹ̀jẹ̀ ọdún bíi celebrate ètò díẹ̀ méjìlélógún nígbà sí ẹ̀jẹ̀ òdìbò àwọn happy big 18 ní Bọ́lá ìjọba.